Paul apọ́sù nínú ìwé tó kọ ránṣẹ́ sí àwọn ará Róòmù, ó ní Paul bó ṣe ṣe nílùú Róòmù tún wá ṣe nílùú abínibí rẹ. Ìyẹn ni pé nǹkan kan gbọ́dọ̀ jẹ́ àmì ìdánimọ̀ nígbà tí ẹ bá dé àwùjọ ọ̀wọ́n tó ń ṣe ẹ̀sìn tó yàtọ̀ sí tìẹ. Kò sẹ́ni tó máa lọ sílé alágbẹ̀dẹ tó bá jẹ́ ọ̀rẹ́ alágbẹ̀dẹ tí kò ní bá alágbẹ̀dẹ finá láti darapọ̀ mọ́ Guru Maharaj kí Adéyẹmọ Sunday Igboho kó mú fúláwà dání. Ìyẹn ò ní ń ṣe pẹ̀lú pé bóyá òun wá agbára kiri. Ó ṣe ní bó ṣe ṣe nílùú Róòmù tó wá ṣe nílùú abínibí rẹ̀. Ìyẹn ni ìdáhùn sí ìbéèrè yìí. Kẹfún tó ṣe kékeré pìkárì, kẹfún tó ń ṣe ti Ìgbòho fún Ìgbòho àti Guru Maharaj. Ṣé lórí pé ó fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún ìran Yorùbá ní ṣe tó lọ sọ́dọ̀ tó. Ẹ jẹ́ ká gbàgbé nípa pé ẹnìkan fẹ́ ṣèrànlọ́wọ́ fún ilẹ̀ Yorùbá. Bàbá wa Awólọ́wọ̀ ó ti sọ fúnra ara ẹ̀ nígbà tí àwa ṣì wà ní kékeré wípé fúnra ara èèwọ̀ ló máa ṣòfin ara ẹ̀ pé èèwọ̀, fúnra ara ọmọ Yorùbá ló máa gbèjà ara wọn. Àti ní èèyàn kan tàbí ẹni tá a lè fojú sùn tó lè yọ wá kúrò nínú oko láti dá dúró nílẹ̀ Yorùbá tá bá ń tanra wa jẹ lókù. Torí Jésù sọ nínú ìwé mímọ́ pé kọ̀lọ̀kọ̀lọ̀ níhò, ẹyẹ ojú ọ̀run nítẹ́. Ó ní kò sẹ́ni tí ó máa fi ọwọ́ rẹ̀ léhun lè túlẹ̀ tó bojú ẹ̀yìn tó yẹ fún ìjọba ọ̀run. Gbogbo wa la ń bojú ẹ̀yìn nísìnyí láti gu latest in-laws ya 2026. La ń bojú ẹ̀yìn láti kọ́ mansion sí Banana Island. La ń bojú ẹ̀yìn láti kọ́ mansion sí Amẹ́ríkà. Jésù dẹ̀ sọ pé kò sẹ́ni tó bojú ẹ̀yìn tó fojú ẹ̀yìn tó fọwọ́ ẹ̀ léhun lè túlẹ̀. Kí ni nǹkan tó ń pè ní ohun lè ìtúlẹ̀? Òun ni ọ̀wọ́n Haúsá ni ká fi ṣàkàwé. Ṣọ̀rọ̀ pé ọ̀wọ́n Haúsá wọ́n máa ní màálù tí wọ́n máa de màálù tó bá yẹ ẹ̀wọ̀n náà tó tóbi dáadáa. Á de ìjánu mọ́ lẹ́nu, á so ọkọ́ mọ́ lẹ́yìn. Ìyẹn ni àwọn òyìnbó wò tán fi ṣe tractor tó ń roko. Á wá so ọkọ́ mọ́ lẹ́yìn. Ọkọ́ yẹn ẹni tó mú màálù yẹn dání á fi ẹsẹ̀ ọ̀tún á fi tẹ ọkọ́ yẹn mọ́lẹ̀, á fi ọwọ́ òsì á fi ọwọ́ kan á fi máa na màálù yẹn, á fẹsẹ̀ kan á máa fi tilẹ̀. So ṣé ẹni tó ń ṣe yẹn mọ̀ pé dangerous ni? Torí nígbà tí màálù yẹn ń lọ tó ń nà, ó lè kan kùkùté, ó lè kan òkè, ó lè kan òkúta. Tí o bá serious láti mójútó nǹkan tí ó ń darí yẹn, tí o ti fi ẹsẹ̀ lé ọkọ́ yẹn náà ń pè ní ohun èlò ìtúlẹ̀, tó dẹ̀ ti fi ọwọ́ kan di ìjánu màálù yẹn mú, tó wá tún fi ọwọ́ kan di ẹgbàmú láti máa fi na màálù yẹn pé kó máa tẹ̀síwájú láti máa túlẹ̀. Ṣẹ́niyẹn tó lè máa fojú ẹ̀yìn? Tẹ́niyẹn bá fojú ẹ̀yìn tí ọkọ́ yẹn bá kàn déédé kan gbòǹgbò, ṣẹ́wọ̀n pé nìyẹn máa pàdánù ẹsẹ̀ nítorí ọkọ́ yẹn máa fa ní ẹsẹ̀. Òwe tí Jésù ń pa nìyẹn pé kò sí ẹni tí ó fi ọwọ́ rẹ̀ lé ohun èlò ìtúlẹ̀ tí ó bá bojú ẹ̀yìn tí onítọ̀hún yẹ fún ìjọba ọ̀run. Ẹ gbàgbé pé èèyàn kan wà tí ó lè sọ pé òun ń ṣe Yorùbá nation lọ́wọ́ tá a wà yìí. Ohun tí oníkálukú máa jẹ ló ń wá. Torí kọ̀lọ̀kọ̀lọ̀ níhò, ẹyẹ ojú ọ̀run nítẹ́, ṣùgbọ́n ọmọ ènìyàn kò níbi tí ó máa wọ̀ sí. Gbogbo ẹni tó bá fẹ́ ṣe aṣíwájú ó máa ń sọra ẹ̀ di ẹni ẹ̀yìn ni. Ẹ ò lè rí aṣíwájú tó fẹ́ kóyàn lọ sílẹ̀ lérí kó kọ́ mansion, kó lo mọ́tò latest, kó lo mọ́tò gbàlódé, gbogbo ohun tó ní títí kan ẹ̀mí ẹ̀
ló máa fi jà fún àwọn ìran tó ń jà fún. Ìdí nìyẹn tí àwọn aláwọ̀ funfun fi yàtọ̀ sí wa pé wọ́n ń lé orúkọ, wọ́n ń sọra wọn di signature. Téèyàn bá sọra ẹ̀ di signature, àmì tó níye lórí náà ń pè ní signature lédè òyìnbó. Èèyàn fúnra ara ẹ̀ ló máa wá signature yẹn kiri. Gbogbo wa mọ̀ pé afẹ́fẹ́ signature ni nínú ohun tọ́lọ́run dá. Bẹ́ẹ̀ náà ni omi signature ni nínú ohun tọ́lọ́run dá. Ìyàwó tó fẹ́ bímọ ó ti mọ̀ pé òun gbọ́dọ̀ ní ọkọ, signature ni. Kì í ṣe pé ìyẹn náà ṣẹ̀ṣẹ̀ máa sọ fún ẹ pé bó ṣe yẹ kó o ṣe rèé. Èèyàn ń fowó ra afẹ́fẹ́ nítorí pé ó ṣe pàtàkì, signature ni. Afẹ́fẹ́ kò wáyàn káàkiri o. Bẹ́ẹ̀ náà ni ọmọ bíbí kò wáyàn káàkiri o. Àwa la ń wá káàkiri pé ká fẹ́yàwó torí ká lè nípa. Ẹni bá fẹ́ ṣe aṣíwájú kì í lé ohun ọrọ̀. Gbogbo ohun tó ní ló máa fi lélẹ̀. Láàárín èmi àti ẹ, ta ló lè kú fẹ́nìkan? Mo fẹ́ kí n dàbí Jésù nínú iṣẹ́ pẹ̀lẹ́. Kò sẹ́ni tó gbọ́rọ̀ bínú lẹ́nu rẹ̀ lẹ́kọ̀ọ́ rí. Àwọn tó fẹ́ pè wá láṣíwájú, wọ́n fẹ́ kó wa lọ sílẹ̀ lérí. Òun náà wọn kan ń bú, tọ́wọn náà ń fèsì padà. So gbogbo wa mọ̀ òtítọ́, ṣùgbọ́n a ò ní sọ. Òtítọ́ dọ́jà òkúta, lówó lọ́wọ́ láyé ń rèké. Ẹ ṣeun.